Lọlá Ìdíje kégbàjarè síta ó kégbàjarè síta lórí àwọn ọkùnrin. Ẹ̀yin èèyàn wa, kí ló tún ṣẹlẹ̀ sí Madam Sajẹ báyìí? Ìjẹ́ a máa sọ wípé ìyá yìí ó tún fẹ́ máa ní ìfẹ́ àwọn ọkùnrin ni, tàbí kí la máa sọ pé ó ń ṣì Madam Sajẹ ní èyí tí ìyá yìí tí ó wà? Ẹ̀yin èèyàn wa, tí ẹ bá fẹ́ gbọ́ kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ náà, tí ẹ fẹ́ gbọ́ bí ọ̀rọ̀ náà bí ó ṣe ń lọ, ẹ gbìyànjú láti jókòó kí ẹ wá nǹkan fìdílé, tàbí kí ẹ fìdílé nǹkan kí ẹ lè máa gbádùn ètò náà bí ó ṣe ń lọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Ìdùmarè. Lónìí, ìròyìn jẹ́ kó tẹ̀ wá lọ́wọ́ wípé Madam Sajẹ ó ti gbé lọ sórí ìtàkùn ayélujára rẹ̀ o. Níbẹ̀ ló ti lọ sọ wípé ó ní láti tréènì ọmọ, wípé kò easy o. Ó ní àwọn ọkùnrin ayé òde òní, ó ní wọn ò fẹ́ nǹkan láti ṣe. Ó ní kán kàn bá àwọn obìnrin wá sùn ni, wọ́n kàn wà lórí, ó ní wọn ò nífẹ̀ẹ́ wọn o. Ó tún fi pẹ̀lú rẹ̀ wípé ó tún kí àwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ wípé ó ní kí wọ́n kú àdágbé àdáfà fún àwọn tí ọkùnrin tí wọ́n ti ṣe ní ṣìbáṣìbò, tí wọ́n ti ṣe bí ọ̀sẹ̀ ṣe ń ṣojú, tí wọ́n ti sálọ. Ó tún fi pẹ̀lú rẹ̀ wípé ó ní living evidence ni òun o. Ó ní àdágbé àdáfà ni òun fi tọ́ àwọn ọmọ òun ní ilé ìwé àti yunifásítì. Gbogbo àwọn ọ̀rọ̀ yìí ni arábìnrin tí a mọ̀ sí Lọlá Ìdíje tí ó sọ ní orí ọ̀rọ̀ náà. A kàn mú díẹ̀ wá fún yín ni ní èní. Ẹ̀yin èèyàn wa, ẹ máa bá wa kálọ lórí ètò wa níbí. Ẹ gbìyànjú láti tẹ subscribe button kí ẹ tó máa lọ. Lónìí, ìròyìn ní ṣókí tí a mú wá fún yín rèé. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ire lójú gbogbo wa ó máa rí o. Ó tún di ọjọ́ míì, ọjọ́ rẹ̀ ó dìgbà.